mo rí ó dàbí ní pé celebrant ti wà láàrin wa. Gẹ́gẹ́ bí òye tí mo rí ó jọ pé celebrant ti wọlé sínú agbo yìí. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ń wò pé àti inú kẹta wa bá ṣe lọ́ńṣìn náà wà àmàtí rè. Àbúrò mi wá dàbí òyìnbó. Àbúrò mi wá dàbí òyìnbó. Àtinúkẹ́ ó kàn sí wọlé wá kí mi lè ṣe máa padà síta. Ó ṣẹ̀ṣẹ̀ máa lọ bọ̀. Ó wọlé bọ̀ mi mọ̀ kó ń bọ̀. Okay, congratulations. Èmi ajásọpẹ́ ajásọlá ajásílẹ̀ fún wa. Bó ṣe máa jẹ́ nìyẹn. Àwọn èèyàn ti wà lórí àga tó bá fẹ́ máa kí wọn. Àlàwọ̀ Adékúnlé látún MC Musi ní oṣù tí wọ́n jọwọ́ kánìbà mi bá padà fíà. Dádì àti parí ẹ̀ bó ti kàn òkú sí ọkọ̀ òkúlé ká máa yọ̀ ká máa jó. Mo ní lọ́gbẹ̀ẹ́ nígbà lóògùn òdẹ sọ pápọ̀ lóye sẹ́ ẹnìkan kì í dáwà dé. Ọ̀pọ̀ èèyàn ló dá ilé ìdarí sí torí pé ìran bí kò ní Fatimọ́. Ìran Kúbúrà ló ń ja Dìdá. Ìran Yúsùfù ló ń ja Mùdá. Ọ̀rọ̀ ló kọ́mọkọ́mọ rò wá ẹ̀wá gbọ́. Ọ̀rọ̀ ló kọ́mọkọ́mọ rò wá ẹ̀wá gbọ́. Mr. Bebe, show. Ẹ wá ìfàlùkù ṣé lẹ́tà ìyàwó máa fún mi lówó sìn ìfàlùkù. Ọ̀gá wa tọ́kọ wa ń ṣe tọ́jú adé bí wọn àti ìfún ilówó tí ìbálẹ̀ fún ilówó ìgbéraga lọ. Irọ́ àgbàlá àgbórímù ibẹ̀ ti àgbàlagbà ìfàlùkù. Bóyá jẹ́ nìyẹn. Bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́, àwọn eléré orí ìtàgé wọlé sáàrin wa. Moses Lajala Africa ọmọ àlùbáríkà nǹkan kan ò ní ṣe é wàràfà náà mọ kánálẹ́yà. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.